I just dey think am now. If I see Oni of Ife, I will bow down to greet him. Meanwhile, they bow to Michi for WhatsApp. Fọ́nrán ni mo rí o. Verydarkman. Ẹ wo bó ṣe ń mock. Ẹ wo bó ṣe ń fi #1 king ilẹ̀ Yorùbá ń ṣe yẹ̀yẹ́. Nǹkan tí wọ́n lè ṣe sí yín ní Benin, wọ́n lè ṣe sí yín ní Edo State níbi tó ti wá. Ọba wọn, lẹ́yìn Ọlọ́run ọba wọn ló kàn. Ìwọ wá lórí láyà. Ìwọ táwọn àwọn òbí ọmọ ìbílẹ̀. Ó wá lórí láyà, ó wá ń sọ̀rọ̀ sí ọba wa bí ilé. Ó ló ń bow down to Michi. Who is Michi? Who is Michi? Who is Michi? Kí ni Michi jẹ́? Ṣé Michi tó kan lára àwọn obìnrin tí onírìṣà olórí adé gbogbo tó kó sínú ààfin? Èwo ni Michi tó àwọn tó ń nu bàtà ẹ̀ nínú wọn? Who is Michi? Verydarkman. Ibi tó bá yẹ kẹ́yàn àwọn tó bá yẹ kẹ́yàn fi ní ọgbọ́n, ibi tó bá yẹ kẹ́yàn fi lọ́gbọ́n tó bá fi ń ta ilẹ̀ ó máa ń dùnyàn gidi. Ohun tó bá yẹ ká fi ṣọgbọ́n tó bá fi ń ṣèdá mi ó máa ń dùnyàn. Èmi ò mọ̀ pé Verydarkman ó gọ̀ bélé, ó gọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sísọ lẹ́nu. Ìwọ ń fi ó wá ń sọ pé ṣára tó Aláàfin Ọ̀yọ́. Ṣára tó Aláàfin Ọ̀yọ́. Tọ́n bá rán ẹ níṣẹ́, wọ́n bá rán ẹ níṣẹ́ dé tòrútòrú, ó ṣe fọmọ ọmọlúwàbí jẹ. Ta ló rán ẹ níṣẹ́ dé tòrútòrú? Ó ṣe fọmọlúwàbí sí pé a ò tó bẹ́ẹ̀ o, pé ò fi Ọ̀ọ̀ni ṣeré. Ẹ wò, ẹ má jẹ́ adágún láì jẹ́ ká gbọ́ nǹkan tó wí. Ẹ jẹ́ agbọ́n tó wí, ẹ jẹ́ agbọ́n tí Verydarkman wí. Ọ̀rọ̀ yìí ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́. Torí mi ò expect bó lè ṣerú ẹ̀. Ó gbọ́ Yorùbá o. Mo dẹ̀ ẹ bá wa share program kó dọ̀dọ̀ ẹ̀. Ẹ jẹ́ agbọ́n tó wí. If I see Oni of Ife, I will bow down to greet him. Meanwhile, they bow to Michi for WhatsApp. I mean, because a king their name, but na Instagram throne she gets now. Ewo Oni of Ife. No, I'm disappointed. Missed calls. It even remind her. Say I called Oni of Ife. God. Then see what she referred to him as. Say even this king, she commonized Oni of Ife. Even this king had to find my. No. I've seen it all. She can never regard me. No. I will make I put king president of Rate. Maybe I fit get small respect. As they no respect the whole Oni of Ife. First class king in the history of Nigeria. Shout out to the Alafio for you. Oba Bimbola Owade. May your reign be great. Make I sleep. I cry. Oh my show. Bó ṣe rí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n lè má rí fọ́nrán yìí. Èmi rí láti bí àná bẹ́ẹ̀ mo ti fẹ́ ṣe program but no chance láti jáde láti ṣe. Ó ní mo jáde ń sìn. Èmi ò mọ̀ pé Verydarkman gọ̀ sẹ́nu bélé. Ìwọ wá ń sọ̀rọ̀ sí odidi Ọ̀ọ̀ni ti wá. Ta ló tó bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ sọ́ba yín nílùú yín? Anybody tó bá sọ̀rọ̀ sọ́ba yín nílùú wọn máa ń báǹdì ẹni kò ní lè wọ̀lú mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni tó bá mọ̀ nípa wọn ní Edo State kó jẹ́ mi lẹ́rìí lóhun tí mo wí. Àìmọye ọmọ ìlú wọn tó ti báǹdì tán lè wọ̀lú mọ́. Ọba wọn máa ń ṣẹ́ èpè ni. Á gbé fọ̀ṣẹ sínú á fi tàṣẹ lu ẹni náà. Ọwọ́ bá wọn ṣe ń ṣe nìyẹn. Àwa ń ṣorí burúkú bíi ti lọ́dọ̀ yìí.
a kì í ṣorí burúkú torí pé kí ni tá bá tẹ̀ ní ká sọ̀rọ̀ jù ọba yín náà ṣe bọ́ ọmọ wa ni bẹ́ẹ̀ ni mo sọ ọba yín ní Benin ọmọ wa ni ọmọ wa lọba yín ẹ kìlọ̀ fún o mọye life tí Ọ̀ọ̀ni tó o mọye àwọn èèyàn tó ń ṣe ẹ wo kíní tó ẹ̀ṣẹ̀ gbé jáde láìpẹ́ yìí àwọn ọtí ẹlẹ́rìn dòdò tó ẹ̀ṣẹ̀ gbé síta láìpẹ́ yìí o mọye àwọn tó ń ṣiṣẹ́ London Ọ̀ọ̀ni ó ní káàkiri almost all the branch káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ó ní wọn káàkiri Ọ̀jájá park ní Àkúrẹ́ ó ní almost ilẹ̀ Yorùbá Lagos state ní oríṣi bẹ́ẹ̀ yẹn wàá tọ́ka sí mélòó l'Aláàfin ní àwọn mélòó ló ń impact nínú life wọn eléyìí wá láti ó fẹ́ fi tiẹ̀ fi kó bá ẹni ẹlẹ́ni ni pẹ̀lú ṣàràtọ̀ Aláàfin kíní kan torí pa Aláàfin lọ sí patí rubbish ní gbogbo eléyìí tó ń sọ lẹ́nu rubbish ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń sọ lẹ́nu ó mọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu don't ever try it again má try ẹ mọ́ àfi fà ẹ́ létí ni àfẹ́lẹ́ fi fà ẹ́ létí mò ń gbẹ́nu gbogbo ọmọ Oòduà sọ̀rọ̀ àfẹ́lẹ́ fi fà ẹ́ létí don't try if not so o ò ní lè wọ ìlú àgbẹ́sẹ̀lé ò ní lè wọ ibì kankan mọ́ nílẹ̀ Yorùbá anywhere tó bá wọn nílẹ̀ Yorùbá wọ́n máa attack ẹ ni who are you Verydarkman who are you what the hell are you ìwọ wá ń sọ̀rọ̀ sí ọba tiwa bí eléyìí àwa ò ní gbà a lè gba eléyìí fún ẹ o gbúdọ̀ jáde wáta láti wá apology you need to come and apologize to all Yorùbá sons and daughters yes go and apologize to Orí Adé Ọọ̀ni of Ifẹ̀ o gbọ́ o mo program yẹn jẹ́ kó lọ far anywhere tí wọ́n bá ti rí ẹ nílẹ̀ Yorùbá àwọn ọmọ wọ́n máa bò ẹ́ ni wọ́n máa attack ẹ ni bẹ́ẹ̀ ni o gbọ́ kó gbọ́ ẹ̀ sì kó fa etí ẹ kó tẹ́ etí ẹ sílẹ̀ kó máa gbọ́ wa ó dá mi lójú kó gbọ́ Yorùbá mo ti gbọ́ lẹ́nu ẹ dáadáa tó ń sọ Yorùbá ìwọ wá ń sọ̀rọ̀ sí ọba tiwa bí eléyìí kò sẹ́ni tó ń dọ́rù eléyìí wò ó wá ń ju ọ̀rọ̀ sí ọba wa ara nǹkan tá à ń sọ fún àwọn èèyàn wa lélẹ̀ ẹ ti rí ẹ lọ ṣe confam ọ̀rọ̀ tí mo sọ anybody tí wọ́n bí ìyá ẹ̀ tó bẹ́ẹ̀ kó lọ máa sọ̀rọ̀ sí ọba wọn ní ìlú wọn kó máa sọ̀rọ̀ sí ọba wọn ní ìlú wọn ní Benin bí eléyìí bí ó lè jẹ lọ nígbà tí ẹ jókòó sórí ayélujára ẹ máa fẹnu máa wo gbogbo àwọn ọba yín ẹ máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà ẹ máa bú wọn nǹkan tá à ń sọ lélẹ̀ ó ti ń délẹ̀ ń sìn àwọn ọmọ àlè kan wá jókòó síbì kan á máa bú ọba tiwa ohun tá à ń sọ nìyí o òun ló ti ń délẹ̀ yìí o ohun tá à ń wèrè o bí èèyàn bá ṣe gbé gbá ẹ̀rọ wá ṣe bá a gbé o bí o bá ṣe kọrin ẹ̀rọ wá ṣe bá a gbé bó lórin bá ṣe kọrin wá ṣe bá a gbé o òun là ń sọ yìí o ẹ máa wọ ẹnu sọ́ba yín lára ṣe ti rí àwọn ará ìta àwọn àtọ̀húnrìn wa àwọn idiot wọ̀nyí tá máa wọ ẹnu sọ́ba tiwa lára àwa ò ní gbarú eléyìí fún ẹ Verydarkman you must come out and apologize if not so anywhere tá a bá ti rí ẹ nílẹ̀ Yorùbá wọ́n attack ẹ ni o kó máa gbọ́ wa sétí ń sìn wàá jẹ tán ni o tó bá wọlé Yorùbá ṣàràtò Aláàfin Ọ̀yọ́ tell me one thing àwọn part of life people tó kí ló ń ṣe ní life anybody come and tell me mo jókòó mo rí àwọn kan ṣe ráwọn ọmọ Yorùbá kan tí wọ́n lọ́pọlọ o mo wo nǹkan àwọn kinní tó ní ṣẹ̀ṣẹ̀ gbé jáde láìpẹ́ àwọn kóòkì nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn ọtí ẹlẹ́rìn dòdò wọn tán kó jáde mo ní máa yẹ ṣe lọ́pọlọ báyìí lọ́pọlọ máa ṣe pọ̀ tó àdúpẹ́ fọ́lọ́ Elédùà mo yẹ àwọn èèyàn tó ń ṣiṣẹ́ lọ́ndà wọn ni mo yẹ àwọn èèyàn tí wọ́n ń jẹ tí wọ́n ń bọ́yàwó tí wọ́n ti ríṣẹ́ nǹkan tá à ń sọ lélẹ́yìí tá a bá ní company ìyà ò ní jẹ wá lọ títí bẹ́lẹ̀ yìí tá a níbi táwọn èèyàn ti ń ṣiṣẹ́ tó ń rí bí ń lọ kì í ṣe káwọn èèyàn kọ́ sí nuisance káàkiri ìgboro là ń sọ kọ́ máa ṣe tọ́ kọ́ máa tẹ̀lé àwọn olóṣèlú kiri we don't want all this ṣàràtọ̀ Aláàfin Ọ̀yọ́ òun ló ń pariwo ṣàràtọ̀ Aláàfin Ọ̀yọ́ òun ló ń pariwo ó ní ó lọ ń bow down sí Mishi who is Mishi ó lọ máa ṣe àdá títòsí wọn lọ ń tò sí Mishi lórí WhatsApp báwo ló ṣe mọ̀ ta ló
Who give you the audacity? Báwo ló ṣe mọ̀? What is your assurance pé Ọ̀ọ̀ni ló ń bá yàn chat ní ayé AI tá wà yìí? Àbáyé bí wọ́n ṣe ń hack account àbí ẹlòmíta ló máa open page. Ṣé o mọ̀ Verydarkman tó wà lórí Facebook tó dẹ̀ jẹ́ pé kì í ṣe wọ̀ ni? Do you know how many Verydarkman tó wà lórí Facebook page tí kì í dẹ̀ ń ṣe wọ̀? Tí kì í dẹ̀ ń ṣe wọ̀ ni, o mọye irú wọn ni tó pọ̀ káàkiri. O mọye Ọ̀ọ̀ni tó wà lórí Facebook tí kì í dẹ̀ ń ṣe Ọ̀ọ̀ni. Wọ́n wá lọ private chat yẹn, ìyẹn náà wá ń sọ fún ẹ, ìwọ náà wá gbàgbọ́ ò ṣe find this. Ó rí pé ọpọlọ ẹ ò pé ń bọ̀ níwọ̀ bọ̀bọ̀ yìí. Ìwọ bọ̀bọ̀ Verydarkman ó rí pé ọpọlọ ẹ ó yòrò. Àwa tẹ̀ ń praise ẹ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tó ń ṣe, ẹ̀yin ò lè dá a tán náà ṣá anyway, but kì í ṣe pé kó wá kù síbi eléyìí kó wá máa sọ̀rọ̀ sórí ọba aládé gbogbo. Má dánrú ẹ̀ wò mọ́ láyéláyé ẹ. Tí ṣọ̀pọ̀n náà bá fẹ́ fi ẹ̀jẹ̀ fi bolẹ̀, don't try it again. Ó gọ̀gán o, ó fẹnu họra. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ wo, inú bí mi nígbà tí mo rí fọ́nrán àtàná mi ò ráyè láti jáde láti ṣe ni. Ohun ẹ̀ṣẹ̀ fi ń ṣe ń sìn. Mo ti rí fọ́nrán látàná àbí ìjẹta gan kọ́ mo rí. Don't try it again. Lóró gbá lẹ́nu ẹ̀. A fi ọba tiwa wọ́lẹ̀ rárá. A fi ọba kọ̀ọ̀kan nínú àwọn ọba wa kò sí èyí tá a fi wọ́lẹ̀. A fi kọ̀ọ̀kan nínú àfọba wa a fi wọ́n ta yín. Don't try it again. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀yin ènìyàn mo bẹ̀ wá. Ní gbogbo ẹnikẹ́ni tó bá wọ fọ́nrán ẹ bá wa share. Ẹ bá mi tag Verydarkman. Ẹ bá wa tag ẹ. Orí ẹ ò pé orí ẹ.